Gẹ́gẹ́ bí mo ṣe ní nípinnu wípé ìkànnì Aya Roland lórí TikTok mo fẹ́ máa fi pe àkíyèsí gbogbo wa sí ohun tí mo bá rí ní ilé ẹ̀kọ́ tí mo wà gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá láàárín ọ̀gọ̀rọ̀ olùkọ́ èdè Yorùbá àti àwọn nǹkan tí èmi náà ń kọ́ sí torí wípé ẹni tó ti kú nìkan ni kì í kẹ́kọ̀ọ́, gbogbo wa pátápátá ni akẹ́kọ̀ọ́ níwọ̀n ìgbà tí a bá ṣì wà ní abẹ́ ọ̀run. Ohun tí mo fẹ́ pe àkíyèsí wa sílẹ̀ ní òun ni orúkọ oríkì. Àwọn Yorùbá pín orúkọ sí ìsọ̀rí márùn-ún. Wọ́n pè kan ní orúkọ àmútọ̀runwá. Gbogbo wa la mọ orúkọ tí orúkọ àmútọ̀runwá ń ṣe àti àwọn àpẹẹrẹ tó wà lábẹ́ Táyé, Kẹ́hìndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Òjó, Àìná. Wọ́n pè kan ní orúkọ àbísọ, ọmọ tí a bí tí a fún ní orúkọ nípasẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ìdílé nígbà tí a bí ọmọ náà tàbí ohun tí ìyá tàbí bàbá tí wọ́n là kọjá lásìkò tí wọ́n bí ọmọ yìí. Olúwa pa mí lẹ́rìn, Olúwa pè mí síre, mo ríre ayọ̀ Olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ní orúkọ ìdílé. Gbogbo ìdílé tí a bá ti jáde à ń fi orúkọ ń dá wọn mọ̀ níta. Ṣàngó bíyì ẹ ti mọ̀ wípé ìdílé àwọn oníṣàngó ni. Ọ̀pádìjọ ẹ ti mọ̀ wípé ìdílé àwọn onílù ni. Ọ̀ṣunfúnkẹ́ ẹ ti mọ̀ wípé ìdílé àwọn ọlọ́ṣun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún wá ní orúkọ ìnagijẹ. Àwọn ìyàwó ilé máa ń sábà ń fún àwọn ọmọbìnrin ilé tàbí ọmọlé ní orúkọ. Abẹ́ orúkọ ìnagijẹ ni àwọn orúkọ yìí wà. Àgùntàṣọ́lò tí a máa ń pè ní tó bá ga, abẹ́ orúkọ ìnagijẹ ni orúkọ yìí wà. Dúdúyẹmí tàbí òrèbé, abẹ́ orúkọ ìnagijẹ ni gbogbo àwọn orúkọ yìí wà. Èyí tó wá jẹ́ ìkarùn-ún tí mo fẹ́ ká gbé yẹ̀wò òun ni orúkọ oríkì. Orúkọ oríkì ó ṣe pàtàkì. Àwọn kan ń lò àmọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ò lò. Lápàbí tí èmi wà tí n bá béèrè lọ́wọ́ àwọn ọmọ iléèwé mi kí lorúkọ oríkì ẹ, ó lè ní Olúwa dára sí mi, kí ló mọ̀ ní orúkọ oríkì. Ìdí èyí ni mo ṣe fẹ́ pe àkíyèsí wa sí. Ẹyọ kan péré náà ni a fẹ́ lò nínú orúkọ. Irú èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí sí mo lórúkọ oríkì Àṣàbí. Ẹyọ kan péré ni ẹ máa gbọ́ èmi Àṣàbí, ẹ máa gbọ́ èmi Àjọkẹ́. Àwọn orúkọ oríkì yìí ó dáa. Tí a bá tún kíra wa lọ, èmi ọmọ wọn nílùú Ìjẹ̀bú Alárẹ̀, ọmọ Ìkọ́lé Múràjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàá tún gbọ́ èmi Àjọkẹ́. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ìyá wa bá ń bẹ òde jọ, Àjọkẹ́ jọ, Àṣàbí jọ, orúkọ yẹn máa mú ìwúrí wá bákan bákan. Gbogbo àwa òbí tí a ṣẹ̀ ń bọ̀, gbogbo àwa tí a ṣẹ̀ ń di òbí, gbogbo àwa tí a ní ọkàn láti di òbí láìpẹ́ láì jìnà, gbogbo àwa tí a ṣẹ̀ ń bímọ, gbogbo àwa tí a ṣì wà lẹ́nu ọmọ bíbí, ẹ jẹ́ ká máa fi orúkọ yìí, ẹyọ kan péré náà la nílò. Lẹ́yìn tí a bá sọ ọmọ ní orúkọ inú Bíbélì, tí a bá tún sọ ọmọ ní orúkọ, mo gbóṣùbà fún gbogbo wa o tí à ń sọ ọmọ lórúkọ Yorùbá o, mi sọ pé à sọ orúkọ Yorùbá o, àmọ́ orúkọ oríkì ẹ má jẹ́ kó parun, ẹ má jẹ́ ká jẹ́ kó parun. Ọkùnrin ní orúkọ oríkì, obìnrin lórúkọ oríkì. Àjọkẹ́, Àṣàkẹ́, Àníkẹ́, Àbẹ̀kẹ́, Àmọ̀kẹ́, Àyọ̀ká, àwọn orúkọ oríkì obìnrin nìyí. Ó sì tún pọ̀ bẹ́ẹ̀. Ọkùnrin náà ní orúkọ oríkì. Àdìó, Àlàní, Àmọ̀ó, Àdìsá ọ̀gọ̀, Àdìsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjùmọ̀ṣe Yorùbá ó dọwọ́ èmi àti yín o. Ìgbélárugẹ èdè wa ó dọwọ́ èmi àti yín o. Bí èdè yóò ṣe ní parun ó dọwọ́ èmi àti yín o. Ẹ ṣeun.